yẹ, ó ṣé o, Mèsáyà, ìwọ lọ́pẹ́ yẹ, ìwọ lọ́pẹ́ yẹ, lọ́pẹ́ yẹ, ó ṣé o, Mèsáyà. Ọlọ́run Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọjọ́ ti tòní. Olúwa Ọlọ́run, a dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń ràn wá lọ́wọ́. Olúwa tẹ ọgbọ̀pẹ́ wa. Olúwa Sunday school náà ní ilé ẹ̀kọ́ jọ́sìn mi àfi lé yín lọ́wọ́. Olúwa ẹ rìn tẹrutẹru. Olúwa ẹ bá wa pàdé. Ọlọ́run olùkọ́ tó ga jùlọ, kọ́ wa ní ọ̀rọ̀ rẹ. Tú wa sílẹ̀, wò wá sàn, tú ayé wa ṣe. Jésù Kristi Olúwa wa. Àmín. Lónìí, a máa ṣiṣẹ́ lórí ẹ̀kọ́ keje tákòrí ẹ̀ sọ wípé Ọlọ́run ṣàkóso nípasẹ̀ Gídíọ́nì àti Jẹ́fítà. Ọlọ́run ṣàkóso nípasẹ̀ Gídíọ́nì àti Jẹ́fítà. Mo fẹ́ fi àkókò ibẹ̀ àwọn ènìyàn tó ń wò wá láti ilé wípé kẹjọ ẹ bá wa subscribe ní channel, ẹ bá wa like ẹ máa like this, ẹ bá wa like ẹ click kẹ subscribe, kẹ tẹ bell button, so tá bá ti ń fi fídíò sílẹ̀ nípa ilé ẹ̀kọ́ jọ́sìn mi báyìí, a lè máa rí, a lè máa gba notification. Mo gbàdúrà pé Ọlọ́run á máa ràn wá lọ́wọ́, àti ju gbogbo ẹ̀ lọ fẹ́ ká túbọ̀ máa fi àdúrà ràn èmi ọmọ yín lọ́wọ́, Joseph, kíyan náà lè túbọ̀ máa dàgbà sínú Ọlọ́run, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Praise the Lord. Now, tá a bá wo àkọ́sórí tí a ní níbí, àkọ́sórí yẹn ó jáde láti inú ìwé Onídàájọ́ orí 6 ẹsẹ̀ 14, Judges chapter 6 verse 14. Olúwa sì wò ó sì wí pé, lọ nínú agbára rẹ yìí kí ìwọ kó sì gba Ísírẹ́lì là kúrò lọ́wọ́ Mídíánì. Èmi kọ́ á rán ọ bí? Nígbà tí áńgẹ́lì náà bá sọ̀rọ̀ pé lọ, ta ni Gídíọ́nì? Gẹ́gẹ́ bí a ti mọ bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe ń ṣe, tó bá ti dìgbà tó bá ti ṣe ohun tó burú níwájú Olúwa, Olúwa máa jáwọ́ lọ́rọ̀ wọn. Àwọn ọ̀tá wọn á ráyè mú wọn, wọ́n wá bẹ̀rẹ̀ sí máa fìyà jẹ wọ́n, wọ́n á máa gbá wọn bẹ nígbà bọ́ọ̀lù. Ṣùgbọ́n nígbà tí kété táwọn ọmọ Ísírẹ́lì bá ti ké pe Ọlọ́run, tí wọ́n bẹ̀bẹ̀, tí wọ́n tẹríba, tí wọ́n pẹ̀lú ìrẹ̀lẹ̀, Olúwa á dìde, á sì gbà wọ́n lọ́wọ́ ọ̀tá wọn. A ti sọ nípa Otinieli, a ti sọ nípa Ehudu, a ti sọ nípa wòlíì obìnrin Deborah. Gídíọ́nì la fẹ́ wo bí Ọlọ́run ṣe lò láti ṣe ìdarí àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ jẹ́ ká lọ sínú ẹ̀kọ́. Ẹgbẹ́ ẹ̀kọ́ yìí a máa rí nínú ìwé Onídàájọ́ láti orí 6, orí 7, orí 8. Tí a bá kà dáradára, à á rí àwọn ìtàn yìí dáradára níbẹ̀. Bí Gídíọ́nì ṣe jẹ́ ẹni tó wá láti tó ń ṣe lé ńlá, ibi kékeré, bí Ọlọ́run ṣe lò ó, bí Ọlọ́run ṣe gbé dìde, bí Ọlọ́run ṣe sọ di akíkanjú, bó ṣe gbọ́ràn sí Ọlọ́run. Bó lẹ̀ jẹ́ pé ńgbà tó Olúwa bá sọ̀rọ̀, òun náà wò pa Olúwa, ó sọ pé ó máa lò mí, ó dẹ̀ máa fi orílẹ̀-èdè lé mi lọ́wọ́. Orílẹ̀-èdè ńlá tí gbogbo èèyàn mọ̀ yìí, Midian. Olúwa, tó bá jẹ́ pé ìwọ náà ni pé ó máa fi orílẹ̀-èdè lé mi lọ́wọ́, ó bá sọ fún Ọlọ́run pé Olúwa, má bínú, mò ń béèrè fún àmì ni, mo fẹ́ fi aṣọ yìí síta. Nígbà tí ìrì bá sẹ́, kí ìrì má sẹ́ síbòmíràn, orí aṣọ ilé kan ni kí ìrì sẹ́ sí. Nígbà tó máa dọjọ́ kejì tó máa lọ wọ aṣọ, nígbà tó máa gbé aṣọ náà, aṣọ yẹn ìṣẹ̀lẹ̀ ó kún fún omi, bí ìgbà gbójú rọ̀ sí. Gbogbo ilẹ̀ dẹ̀ nìyí, gbogbo ilẹ̀ ó dá, ó dry. Ó ti dọjọ́ kejì wa náà, Ọlọ́run ló ń sọ̀rọ̀. Ṣùgbọ́n kí lè bá ní ìdánilójú tó péye, ó bẹ Ọlọ́run. Ó ní Ọlọ́run, nísìnyí nǹkan tí mo fẹ́ ni pé ìrì tó máa sẹ́ ní tòru mọ́jú èní, mo fẹ́ kó jẹ́ pé kó sẹ́ sí gbogbo ilẹ̀, ṣùgbọ́n orí aṣọ yìí kó má ṣe ṣe kíní sí. Ìgbà tó dẹ̀ máa débẹ̀ lọ́jọ́ kejì, ìrì ti sẹ́ sí gbogbo ilẹ̀. Ìgbà tó máa lọ gbé aṣọ, kò ṣe ló aṣọ yẹn gbẹ ṣánṣán. Wá rí pé Ọlọ́run ló rán òun níṣẹ́. Ó bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ láti bẹ̀rẹ̀ sí máa kọ́ àwọn ọmọ ogun jọ. Wọ́n pọ̀ débi pé ìgbà tí mo máa kà á, mo rí pé they were like about 32,000. Olúwa nígbà mo fi tèrò ṣe o, nítorí ìgbà tí bá fún yín ní ìṣẹ́gun tán,
kó má máa lọ ọmọ rẹ̀ bí á nípa èrò tẹ kó lọ ni pé mo fẹ́ kí kò dín wọn kù. Ó bá àwọn ajagunjagun sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ bá fẹ́ máa lọ́lé tẹ bá mọ̀ pọ́kàn yín ò gbé tẹ mọ̀ pé tẹ bá lọ sójú ogun ẹ lè má bọ̀ ẹ lè jáwọ́. Ọ̀pọ̀lọpọ̀ yọ wọ́n bá bẹ̀rẹ̀ sí í yẹra. Bíbélì jẹ́ kó dín mọ̀ pé about 22,000 32,000 dẹ̀ yẹra, ó kù bíi 10,000 ẹgbàárùn. Náà Olúwa tún ní nọ́mbà yẹn ó sì pọ̀ níye, ṣùgbọ́n nígbà tá a máa kà débì kan Olúwa tí wàá gbé ìdánwò dìde, ó náà tó bá lè fi àwọn la omi. Praise the Lord. Ṣẹ́dẹ̀ mọ̀ pé nígbà tí àwọn sójà tí wọ́n bá ń gbáradì àbí tí wọ́n bá ń ṣe gbogbo ìgbáradì láàárọ̀ preparation exercise, ó máa ní àwọn orin tó máa ń kọ láti máa mọ́kàn ara wọn lé, onírúurú ló máa kọ oríṣiríṣi bẹ́ẹ̀. Ṣé mo tó má dẹ̀ ti ṣèyí tán ara wọn máa gbẹ àdàgbò kan mọ omi kan domi sára, wọn bá débi omi ẹ bá rí bẹ́ẹ̀ lómi ṣe rí. Èmi ṣe bí èmi ní ọ̀kẹ́ sì fi lé àlè mi ìṣèlú mi ní omi lélẹ̀ tí mi bọ́ aṣọ rẹ̀ dànù tó bọ́ búùtù tó bẹ́ sómi, ṣùgbọ́n àwọn akọni gidi ṣe ló ń fa wọn la omi. Ọlọ́run máa wò wọ́n ìgbà tó máa ka iye táwọn yẹn máa jẹ́, they were like 300 people. 300 ìyẹn ti kéré jù tíyàn fẹ́ bá orílẹ̀-èdè ńlá jà. Ó dàbí ìgbà pé kí wọ́n sọ pé Nàìjíríà àti Amẹ́ríkà fẹ́ jagun. Ṣé mọ̀ pé à ń ṣẹgbẹ́ ara wa, ṣùgbọ́n ẹnikẹ́ni tọ́lọ́run bá ti wà pẹ̀lú ẹ̀ òun ti di alágbára. Ẹ jẹ́ ká lọ sínú ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àwọn olùkọ́ ti kọ́ so ká lè ṣiṣẹ́ lé lórí. Wọ́n ní Gídíọ́nì ọkùnrin alágbára. Náà ó darí àwọn ènìyàn Ọlọ́run sí ìṣẹ́gun. Àmàrí yẹn nínú ìwé Onídàájọ́ láti orí 6 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 7 ẹsẹ̀ 20. Áńgẹ́lì Olúwa náà sì farahàn, ó sì wí fún pé Olúwa wà pẹ̀lú rẹ̀ wọ ọkùnrin alágbára. Point 1 ó ní ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 6 Ọlọ́run lo àwọn ará Mídíánì láti gbógun ti àwọn ènìyàn rẹ̀ nítorí ìpẹ̀yìndà kíkọ̀ ìlànà òtítọ́ nì sílẹ̀. Wọ́n sọ ẹ̀ṣẹ̀ wọn dọ̀tun, ìdààmú wọn gbọ́dọ̀ súyọ lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n tún pinnu láti ké pè é. Ẹni tí ó bá kọ̀ ọ́ sílẹ̀ báyìí yóò ṣàwárí kò ṣe máàní rẹ̀ tó bá yá. Kíyèsí ara. Praise the Lord. Nígbà tí wọ́n tó bọ́ padà sínú ẹ̀ṣẹ̀ wọn, Olúwa fi wọ́n sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ìyà pa wọn lórí, nǹkan tá dẹ̀ rí nípa ẹ̀kọ́ ìgbà tí mo kà, mo rí pé àwọn tó ń pè ní àwọn ará Mídíánì wọ́n jẹ́ àwọn èèyàn búburú. Wọ́n máa fi àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀, wọ́n á jẹ́ kí wọ́n ṣe nǹkan oko, kí wọ́n ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Nígbà tó bá di àkókò ìgbà tó yẹ kí ọmọ Ísírẹ́lì ṣe ìkórè, ìgbà náà máa dé. Wọ́n máa wá bí eṣúṣú. Wọ́n náà dẹ̀ máa wọlé yẹn, wọ́n á dẹ̀ bà gbogbo nǹkan jẹ́, wọn ò ní fi kankan sílẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ wá wo bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe ń sọkún, wọ́n bẹ̀rẹ̀ sí ń jìyà. Gbogbo ogun tó jẹ́ ká kórè èrè wa, Olúwa sọná lù wọ́n lónìí lórúkọ Jésù. Praise the Lord. Now ìgbà tó ké pe Ọlọ́run point 2, Olúwa rán wòlíì sí wọn láti rán wọn létí àwọn ohun tí ó ti ṣe sẹ́yìn láàrin wọn. Náà Olúwa wọn rán wòlíì sí wọn, ó bẹ̀rẹ̀ sí ń sọ gbóhùn ribiribi tóun ti gbé ṣe láàrin wọn, bóun ṣe gbé wọn kúrò ní ilẹ̀ Íjíbítì wá sílẹ̀ lérí, bóun ṣe bá wọn sọ̀rọ̀ pé má ṣe báyìí ní kẹ́ ṣe tí wọn ò gbọ́. Ṣùgbọ́n Ọlọ́run nínú àánú rẹ̀ ó tún gbé olùdáǹdè kan dìde fún wọn tá à ń pè ní Gídíọ́nì ọmọ Joaṣi gẹ́gẹ́ bí ìdáhùn sí ẹkún àti gbé wọn fún ìtúsílẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ó fààyè gba ìgbógun ti wọn, òun kò ní fi wọ́n sílẹ̀ láì ní ìrètí. Ìgbà gbogbo náà Ọlọ́run ṣàfẹ́rí ẹnìkan. Ṣé ìwọ lẹni náà? Ṣé o wà nípò tí Ọlọ́run lè gbà lò ọ́ bí? Praise the Lord. Praise the living Jesus. Point 3. Èmi kò á rán ọ bí? Bó tilẹ̀ jẹ́ pé ìdílé tálákà àti aláìlọ́lá ni Gídíọ́nì ti jáde, ìyìn Ọlọ́run kò ṣe bí léèrè, kì í sì ní àṣìṣe nínú. Ọwọ́ rẹ̀ tó wà lára rẹ̀ yóò rò lágbára láti ṣẹ́gun àwọn ọ̀tá náà. Praise the Lord. Ọlọ́run ló yàn
ìdílé tó ti wá aláìlọ́lá ni, tálákà ni, má ṣe wo ibi tí wọ́n ti jáde wá. Tọ́lọ́ bá máa gbé ọ̀gá kò ní fi ṣe ibi tí wọ́n ti jáde wá. Á lù ẹ́ nítorí pé wọ́n ti wà pẹ̀lú Ọlọ́run. Alágbára ni, kí ló fi Ọlọ́run pè? Ọlọ́run àgbáyé ni. Point 4. Ọlọ́run rú sókè láti wó òrìṣà palẹ̀, ó sì gbọ́ràn fún láti dá sí ọ̀rọ̀ àwọn ènìyàn rẹ̀. Ìbọ̀rìṣà gbọ́dọ̀ di mímú kúrò, pẹpẹ òdodo sì gbọ́dọ̀ di gbígbé sókè. Ọlọ́run kọ́kọ́ lò ní pé wá lórí ìbọ̀rìṣà láti mú kúrò àwọn èèyàn tí wá di àwọn ọmọ Ísírẹ́lì ti di ẹni tó bẹ̀rẹ̀ sí ń sin òrìṣà Báálì, Aṣerò. Wọ́n á ṣe yẹn lè kan, ṣùgbọ́n nígbà tó lọ́ọ́ máa lò ní alẹ́ ló ṣiṣẹ́ ẹ̀ ní òru, ìṣèlú owó òrìṣà yẹn palẹ̀, ó wá ṣe pẹpẹ fún Ọlọ́run, ó dẹ̀ tún rúbọ fọ́lọ́run lórí pẹpẹ náà. Ìgbà tó dọjọ́ kejì àwọn èèyàn bẹ́ẹ̀ sì ń sá káàkiri talent tó ṣe. Nígbà tó máa ṣe ìwádìí wọ́n rí pa Gideon nínú ọmọ Joaṣi náà bá gbé kùmọ̀ kóńdó láti fẹ́ lọ lù. Bàbá ẹ dìde, ṣe bí òòṣà ni, ṣe bí Ọlọ́run lẹ pé ẹ jẹ́ kó ṣàgbéjà ara rẹ̀. Báwo wá ní ìwọ náà? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn náà wọ́n ń gbèjà Ọlọ́run, wọ́n á máa pa ènìyàn bíi tiwọn. Àwọn aláìṣẹ̀ wọ́n á máa pa wọ́n, wọ́n á ní pé wọ́n sin Ọlọ́run, wọ́n ṣe ọdọ sin Olúwa ọ̀run ẹni iṣẹ́ èṣù nìyẹn. Praise the Lord, praise the living Jesus. Nígbà tó gbé pẹpẹ òdodo sókè, Olúwa dáhùn sọ̀rọ̀ wọn. Wọ́n ní ká wo Leviticus 19 verse 4, Proverbs 14 verse 34. Ẹni tí ìwọ bá gbà láàyè láti ṣàkóso ayé, ilé, òwò rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni yóò sọ bí ayé àti àṣeyọrí rẹ yóò ṣe rí. Ẹnikẹ́ni tí o bá gbà láàyè, òun lọ̀gá rẹ̀. Tó bá gba ẹ̀ṣẹ̀ láàyè láti máa darí ẹ, ẹ̀ṣẹ̀ náà ni ọ̀gá rẹ̀. Olúwa gbà wá. Praise the Lord. Point 5. Ọlọ́run nílò, ó sì fẹ́ láti ru ẹ̀mí ọkàn àwọn ènìyàn bíi Gideon àti Joaṣi sókè láti fi ìgboyà wípé ẹ̀yin ó gbèjà Báálì bí. Praise the Lord. Ní gbangba àti láì bẹ̀rù. Ọlọ́run fẹ́ àwọn èèyàn tí yẹ pé wọn ò bẹ̀rù. Ìjọ ń ṣe gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ. Ṣé ilẹ̀ máa gbèjà Báálì? Orúkọ òòṣà inú jẹ́ Báálì. Praise the Lord. Ṣùgbọ́n Olúwa ó fún wọn ní ìṣẹ́gun. Nítorí àwọn èèyàn ẹnu wọn wọ̀ wò. Báwo lè ṣe máa ní o máa gbèjà òòṣà? Jẹ́ kó ṣe ajá fún ara ẹ̀. Point 6. Wo ọwọ́ Ọlọ́run bí ó ti ṣàmójútó yíyan àwọn ènìyàn díẹ̀ láti lọ pẹ̀lú Gideon láti ṣẹ́gun àwọn ará Mídíánì, àwọn tí kì í ṣe ènìyàn lásán, àti bó ti sọ ìrìn di ẹlẹ́ngà. Praise the Lord. Mo ti sọ fún wa lẹ́ẹ̀kan. Ẹ̀wọ̀n nígbà tí Ọlọ́run máa reduce wọn wá jẹ́ bí 300. Àwọn èèyàn Mídíánì nígbà tó máa lọ gbé ogun tí ó tán débẹ̀, Olúwa dẹ̀ lò wọ́n láti borí wọn. Àwọn èèyàn tó jẹ́ pé àwọn jagunjagun, àwọn tó yọntiri, wọ́n dẹ̀dẹ̀ ni tó pé wọ́n dojú bọlẹ̀ níwájú Gideon. Bíbélì ọ̀rọ̀ yẹn sọ mí báyìí, wọ́n ní pé irin wọn di ẹlẹ́ngà, that is from elephant to grasshopper. A gbọ́dọ̀ kọ́ láti gbọ́rọ̀ nìkan gẹ́gẹ́ bí ìwé orin yẹn. Ó ń sọ pé bàtà bólúwa rìn lálálálálá.